various investors. The forum condemns in strong terms the group of people agitating for the Yoruba nation. The forum agrees to strengthen the Dawn Commission and the Southwest anthem going forward. Ishewa Fuilewa as the Southwest anthem going forward. Ó lẹ́tíkẹ́ breaking news. Ṣé breaking news ni? Kò dẹ̀ ń ṣe breaking news mọ́ anyway. Torí wọ́n ti ṣe meeting wọn látànà. Ṣé o ti gbọ́? Àbó tí gbọ́? All the Southwest governors, Governor Jide Sanwo-Olu, Governor Orimisa Ayedatiwa, Governor Oyebanji, Governor Makinde, Governor Adeleke, Governor Dapo Abiodun, the 6th of them, wọ́n sọ wípé àwọn fagilé ìrìn àjò Yorùbá nation. Ó lẹ́tíkẹ́ ṣùgbọ́n àwọn fọwọ́ sí state police o. Mo like yín gan ni ẹ̀yin Southwest governors. Mo love yín dákú. Ta ni ò ní like yín tí ò ní love yín? So, nínú gbogbo rògbòdìyàn tó dé bá gbogbo Nigerians, gbogbo ìyà ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà tó jẹ ọmọ Yorùbá, ẹ rí gbogbo meeting yín tẹ́ ẹ ṣe, ẹ ò rí nǹkan gidi kan gbé jáde. Fún pé okay o, pẹ̀lú gbogbo bí hardship ṣe le kokoko mọ́ aráàlú o, àwa Southwest governors o, a mú salary wo oṣù mẹ́ta o, a fi jìyìn o, yo Southwest governors o, àwa ti fohùn kò, a sọ wípé kí ni o, maximum security fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o. Àwa Southwest governors o, a ti fẹnukò, a ti foríkò, a dẹ̀ ti agree wípé a fi ilẹ̀ wa yọ̀ǹda ilẹ̀ kankan fún ranching àbí kátúrẹ́rìn àbí fún ọmọ Fúlàní láti wá daran ní ilẹ̀ wa àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀. A sọ wípé ẹ̀yin Southwest governors o, a rí wípé ebi ń pa yín, kò dẹ̀ sówó, àti agree láti ṣe kíni, láti invest, oníkálùkù wa lọ invest into farming ní each state wa. Kò sí yẹn. Southwest governor ní àwọn condemn Yoruba nation Yoruba nation movement. Wọ́n dẹ̀ tún condemn gbogbo àwọn tó ń agitate. Ẹ pẹ̀lẹ́. So, èmi love yín o pé ẹ ti ẹ lè mention Yoruba nation nínú meeting yín yẹn. Wàláì, case closed. That means movement yẹn ti wà recognized. Ṣé bẹ́ẹ̀ kì í fẹ́ sa ọ̀rọ̀ lọ́bẹ̀ ni? Tẹ́ bá notice gbogbo àwọn governors wa pátápátá ẹ rí wípé wọn kì í fẹ́ dárúkọ even Yoruba nation lásán. But that wípé ẹ pè meeting gbogbo ẹ̀yin Southwest governor, ẹ pé àpérò, ẹ jókòó, ẹ jọ kíìsì, ẹ jọ foríkorí, ẹ jọ fọwọ́ luwọ́, ẹ fàyà chest àyà, ẹ fi kùn, ẹ fi gbákùn, ẹ fi gbogbo ẹ fi kanra wọn ìkẹ́kẹ́, ẹ fi kanra wọn ìkẹ́kẹ́. Ẹ wá wo gbogbo nǹkan tẹ́ wá kà sílẹ̀ that Yoruba nation lè wà lára movement yìí. Yoruba nation ó lè wà lára nǹkan tẹ́ lè jókòó láti máa sọ. It's a plus lọ́dọ̀ tèmi o, mi ò mọ̀ tọ̀dọ̀ títí ẹ o. Ìwọ tí o bá ń gbọ́ fídíò yìí àbí tó ń wò mí, bí èmi ṣe rí lèmi ṣe sọ yẹn o. Ipe wọ́n ti ẹ̀ dárúkọ ẹ̀, wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ nínú meeting wọn láti mọ̀ pé kinní kan. Ṣé ẹ wá ná ẹ̀yin Southwest governor, ẹ̀yin expect somebody like me kí ẹ máa expect pé kẹ́ ẹ wá jáde nínú meeting yẹn, outcome meeting, kẹ́ ẹ wá kà nínú meeting yẹn wípé ẹ̀yin o ẹ support Yoruba nation. Ṣé ẹ̀yin expect somebody like me pé ẹ máa sọ ibi pẹlẹbẹ láti mọ́lẹ̀ jẹ́. Ṣebí ẹ ti adopt iṣẹ́ wa fúnlẹ̀ wa, bó tilẹ̀ jẹ́ wípé a máa ṣe DNA Governor Jide Sanwo-Olu.
Governor Jide, executive governor Lagos State, Governor Jide Sanwo-Olu jàre. Bàbá Jide Sanwo-Olu, a máa ṣe kí ni, a máa ṣe DNA test yín nítorí pé ńgbà tí ẹ lè adopt national anthem fún gbogbo ilẹ̀ Yorùbá, iṣẹ́ wà fún lẹ wá, ẹ̀yin wá ní iṣẹ́ wà fún ilé wa, ká Yorùbá ò dán lẹ́nu yín, a máa ṣe DNA yín, a fẹ́ mọ̀ bóyá lóòótọ́ níbù nírò ẹ dúró déédéé ọmọkọ. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá sáré gbé yín débẹ̀. Oh God. Southwest governors flay Yoruba Nation agitators. Governors from Southwest State met in Lagos and condemned in strong terms the group of people agitating for Yoruba Nation. This followed the recent want to continue. Governors from Southwest State met in Lagos and condemned in strong terms the group of people agitating for Yoruba Nation. This followed the recent invasion of the Oyo State Secretariat by some alleged secessionists. Ẹ̀yin ọmọ dry. Ẹ̀rí bí tẹ́ bá yára yín jẹ́ dé. Àwí fún wọn náà, àwọn náà ò gbọ́ o. Ìgbà tó jọmọ àlè ni wọ́n o, àwọn náà ò gbọ́ o. Gbogbo làlà kókó fẹ̀fẹ̀ orí burúkú tẹ́ ń ṣe. Ẹ fẹ́ dogún, ẹ fẹ́ dọgbọ̀n, mo ti gbà, mo máa gbà. Ẹ lọ sí etí odò, ẹ lọ máa declare Yoruba Nation. Ẹ lọ sórí ọ̀tá gbogbo ẹ̀. Ṣé rí bí tẹ́ bá yára yín jẹ́ dé? Ṣé rí ayé yín? Mo lè gòkè, mo lè sàn. Àwa ni, àwa la mọ̀. Àwa la ṣe, àwa la kékeré kan. Ṣé bí nǹkan tẹ́ fẹ́ àṣìfù náà nílé, àbí? Ẹ̀yin ọmọ dry, ẹ̀yin ọmọ onítìrí. Ṣé bí nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ lélẹ̀? Ṣé ẹ ti wà happy? Kò sí wàhálà. Ṣùgbọ́n ṣá lọ́dọ̀ ti tèmi, nǹkan tẹ́yin ń rò kọ́ lọ́lọ́run padà ṣe o. Bẹ́ẹ̀ ni, mo ní lọ́dọ̀ ti tèmi mi mọ ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tí o ti rí fídíò yẹn àbí tó ti ka kíní yẹn ní online. Tó wá bú rẹ̀wẹ̀sì sí ẹ lọ́kàn, tó wá wò pé pé kíní kan, my dear. Ṣé iṣẹ́ wà fún lẹ wá national anthem yẹn lásán? Ọ̀run ló gba ẹnu wá ṣaṣẹ́. Ṣáwọn ready àti sọ pé àwọn náà adopt national anthem yẹn fún gbogbo ilẹ̀ Yorùbá ni? Ṣé wọ́n sọ fún yín, ṣé wọ́n ti ẹ̀ mọ̀ bóyá iṣẹ́ wà fún lẹ wá kan wà níbì kankan? Yoruba Nation ló pariwo national anthem yẹn síta. Yes kẹ̀. Ara iṣẹ́ wa ni, ara success wa, ara achievement wa ni. Wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé. Naidi agbẹ́gbára lẹ̀. Kí ló ṣe é? Má bá mi kéyín síta. Yes o. Ó yá tàpù ara ẹ báyìí, ṣe báyìí. Torí ìwọ àti mi, a ti gbìyànjú, a ti fakọyọ, a ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé ìwọ àti mi ń bẹ lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá torí pé a ṣiṣẹ́ fún ilẹ̀ wa, a tẹ̀lé national anthem wa. Lára iṣẹ́ àṣeyọrí tí ìwọ àti mi ṣe, ó ní national anthem Yorùbá tí wọ́n adopt nísìn. Congratulations to all of us. Ṣé o wá rí pé wọ́n sọ wípé àwọn Yoruba Nation wọ́n condemn pé kinní kan o, ó yẹ kí àárín yẹn ti yé yín. Àwọn ọmọ onítìrí tí wọ́n lọ invade tán ṣe rádaràda, àwọn náà nìyẹn, kì í ṣe àwa. We calm it down. Chongbo, this followed the recent invasion of the Oyo State Secretariat by some alleged secessionists. They also elected Lagos Governor Babajide Sanwo-Olu as the new chairman of the Southwest Governors Forum. Sanwo-Olu replaced Rotimi Akeredolu, the former governor of Ondo State, who died in December 2023 and buried in February. He was elected by his colleagues governor during the meeting held at the Lagos House, Ikeja, on Monday. Apart from Sanwo-Olu, 5 other governors, Lucky Ayedatiwa, Dapo Abiodun, Seyi Makinde, Ademola Adeleke, Biodo Oyebanji, attended the meeting at the Lagos House, Ikeja. Ṣó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Má jẹ́ kó bú rẹ̀wẹ̀sì sí ẹ lọ́kàn. Ṣé wọ́n ń expect pé gọ́vnà máa bọ́ síta? Ṣé ìwọ jẹ́ ká jọ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa? Ṣé ìwọ àtèmi? No, èmi ò expect ẹ̀. Ṣé ìwọ believe wípé àbọ̀ expect ìpọ́jọ́ kan àwọn governors wa, even ordinary councillor, á bọ́ síta, á wà boldly láti sọ pé mo support Yoruba Nation. Tẹ́dẹ̀ mọ̀ pé Nàìjíríà tó bá ti fẹ́ ṣàbòsí náà máa pariwo wọn ní Nàìjíríà tó ti pín yẹlẹyẹlẹ. No now. Use ear. Show ear. Show clear.
Oya jẹ́ tún sáré gbé débẹ̀. The Southwest Governors Forum has adopted a common anthem for the region. Ẹjọ́ àti practice regional system nìyẹn àbí mo dẹ̀ ti bi wá ní orí fídíò tàná pé nínú Yorùbá nation àti regional system èwo ló fẹ́ mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ fẹ́ ẹ sọ síbẹ̀. The Southwest Governors Forum has adopted a common anthem for the region. Gbogbo ọmọ Yorùbá nation under the leadership of Akintoye a kú oríire for this anthem. Congratulations to us. Wọ́n gbóhùn wa, àwa la ṣiṣẹ́ yẹn. Ẹ̀yin rò pé lọ́jọ́ kan tán máa ronú débẹ̀ pé ó yẹ kán ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni. Congratulations. The anthem is a popular song composed by Afenifere, a Yoruba socio-cultural group titled Iṣẹ́ wa fún ilẹ̀, Iṣẹ́ wa fún ilẹ̀ wa. This was part of the 11-point resolution adopted in a communique signed by all the 6 governors of the region at a meeting which was held in Lagos on Monday. At the meeting held behind closed doors, Governor Babajide Sanwo-Olu, the host, was anonymously elected to lead the forum as a chairman. You see, iṣẹ́ ọwọ́ ìwọ àtèmi ni a kú oríire, a kú iṣẹ́, bẹ́ẹ̀ ni a kú iṣẹ́. Nǹkan tí wọ́n sọ pọ̀ gan ni. Eléyìí báyìí wọ́n ní Southwest Governor Forum insists on state police elects Sanwo-Olu as chairman. The Southwest Governors Forum on Monday reiterated their call for establishment of state police to address the worrying insecurity in the country. Wọ́n ti sọ débi wípé àwọn fẹ́ lo Amotekun. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé Amotekun Gani Adams ni bàbá wọn, ó ní ṣé brand ambassador wọn àbí? Okay. The declaration was made during a meeting of the 6 governors of the Southwest State held at the Lagos House, Alausa Ikeja, where the governors also introduced a regional anthem. On security, the forum commended the relative peace in the Southwest region and emphasized collaboration between all security agencies and the Amotekun Corps. It reaffirms its full support for state police, a communique issue at the end of the meeting said. Wọ́n sọ nǹkan kan láàrin yẹn o. Wọ́n ní on security, the forum commended the relative peace in the Southwest region and emphasized collaboration on the line between all security agencies and the Amotekun Corps. Tó já sí wípé gbogbo bẹ́ẹ̀ èmi ni Àgbẹ̀kọ̀yà ti ní about 4 factions. Àwọn kan ti darapọ̀ mọ́ OPC ó wà ńbẹ̀, Àgbẹ̀kọ̀yà wà ńbẹ̀, Àókọ̀yà wà ńbẹ̀. OPC náà ti wà bí about 4 factions. Ìfẹ́lódùn náà ó wà ńbẹ̀. Ìfẹ́lódùn àwọn èèyàn ò ní faction. Ìfẹ́lódùn ní ti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Southwest governors sì wá fọwọ́sowọ́pọ̀ wípé àwọn commend everybody and wọ́n bẹ gbogbo every one of us àwọn warriors for security side láti collaborate together láti fi àyè gba ìfẹ́ àti àjọṣepọ̀ láìsí wípé èèyàn kan ṣe gàgàrà báyìí pé gbogbo everything tó ń ṣẹlẹ̀ ó yá under mi fún àjọṣepọ̀ òun ni wọ́n sọ. Mo tún lè tú àárín yẹn kà. On security, the forum commended the relative peace in the Southwest region. Peace yẹn náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlàyé wípé iṣẹ́ ọwọ́ Yorùbá nation ó padà yọ, torí tí ò bá jẹ́ pé àwa tá à ń pariwo lórí ọ̀rọ̀ àwọn dáràndáràn tó ń pa gbogbo àwọn èèyàn wa, ìbá ti worst jù báyìí lọ. Àkúṣẹ́. Wọ́n continue and emphasized collaboration between all security agencies. Collaboration, àjọṣepọ̀ between, láàárín all security, gbogbo security agency, àjọṣepọ̀ láàárín gbogbo àwọn olùdáàbòbò. Ṣebí àwọn tó máa ń protect èèyàn ní olùdáàbòbò àbí
ti agency, security agency, and the Amotekun corps. Gbogbo èmi ni OPC, Àókọ̀yà, Àgbẹ̀kọ̀yà àti gbogbo oríṣiríṣi tó wà àti ìfẹ́ lódùn. Àjọṣepọ̀ ní láti wà pẹ̀lú wọn, wọ́n á sì jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn Amotekun corps. So kò sí wípé bóyá èèyàn kan ló ní ẹyọ ìwọ ó yá lọ bẹ̀ yẹn ìwọ oníkálukú ló ní agency ẹ̀ kò fàjà. Àní kò rújú, mo ti sọ fún yín, ẹ máa sáré kiri, ẹ bá sáré jù bẹ́ẹ̀ lọ pé kọ́kọ́ gbogbo security gbogbo everything kó wà lọ kò kàn yé nǹkan tó máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn. Kò sí èèyàn kan kò jọ wọn sọ síbí o. Wọ́n tún wá sọ wọ́n tẹ̀síwájú bí wọ́n ní Southwest governors to collaborate for massive food production. A move to boost food production has been ignited in the Southwest by all 6 governors of the state. The objective, according to the governors, is to cut prices of food items, which remain high in the country despite ongoing efforts to bring down inflation. Cutting the price down on a problem. Invest sí farming, invest sí security. Tẹ́ bá ti lè ṣe méjèèjì yẹn tó tight. Support àwọn farmer, ẹ̀yin governors, kò sí nǹkan tó bù yín kù wípé kẹ́ má lè máa ní farm. Ẹ máa ní very large farm. Kó àwọn tún employ àwọn èèyàn síbẹ̀. Àwọn tẹ́ bá kó síbẹ̀ tó bá ń ṣiṣẹ́ ńbẹ̀, wọ́n á máa gba salary. Oúnjẹ á wà gbogbo 6 states pátápátá. Oúnjẹ á pọ̀ gan ni. Àníṣe kò sí nǹkan tó bù wá kù yìí pé ilẹ̀ Yorùbá tá bá jẹ́ pàwọ́ là ń supply gbogbo Nàìjíríà ní oúnjẹ. Kò sí nǹkan tó bàdì tí gbogbo oúnjẹ bá ṣòṣì ní ilẹ̀ Yorùbá tí every other country kò ní jẹ́ ní even in Nigeria other the neighboring country wọ́n á wá máa ra oúnjẹ ní wholesales wọ́n á máa kó lọ investment á wà gbogbo ẹ̀ á wà tí security bá ti wà. Governors in the 6 Southwest states gave a marching order to the Commissioner of Agriculture to begin the process that will lead to food security in the geopolitical zone. Okay. Ẹ bá Commissioner of Agriculture sọ̀rọ̀. Ẹ sì jẹ́ kí wọ́n rí enough owó kí wọ́n invest into farming. Kò ń ṣe wípé ká ẹ máa invest farming sí ilẹ̀ Yorùbá. A ní ilẹ̀ tó lọ ṣálálu tó kàn wà ṣá. Tẹ́ ẹ bá ju nǹkan bẹ́ẹ̀ bá mu ọsàn tí kíní seed ẹ jábọ́. Tó bá máa fi pé bí how many days ẹ rí á ti germinate á ti wù. Ilẹ̀ Yorùbá dá ó kún fún wàrà àti fún oyin. Ẹ̀yin governors ẹ má dáadáa minister for agriculture ẹ support wọn ẹ jẹ́ kí wọ́n invest into farming. Kò ṣe pé kẹ́ lọ máa kó owó ilé kẹ́ máa kó lọ síta gẹ́gẹ́ bí ti Jídé Sanwó-Olú tó lọ partner pẹ̀lú àwọn Niger State, the same Niger State táwọn bandit ti hàn wọ́n lé mọ̀ tó jẹ́ pé tó fẹ́ lọ sórí oko wọn wọ́n á kọ́kọ́ lọ sọ òbítíbitì owó fáwọn ọ̀gá wọn ránṣẹ́ fún wọn déètì. Ọlọ́run tí jẹ́ kí tọ̀dọ̀ ti tuntun wà nílẹ̀ Yorùbá kó wọ́ọ̀sì tó tó yẹn. Ìyẹn ló yẹ kẹ́ mú gbọ́ kẹ́ dẹ̀ mú security lọ́kùnkúndùn kẹ́ má fi ọmọ Yorùbá ṣe sacrifice fún àwọn Fúlàní mọ́. Bẹ́ẹ̀ ni torí gbogbo ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sí lórí ọ̀rọ̀ ránṣẹ́ lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ṣebí lórí tó ń jà tán ní káò ti di citizen Nàìjíríà tó tẹ̀ tún náà níye lórí ju citizen Nàìjíríà lọ tó oníkálukú tó represent àwọn èèyàn wọ́n dìde a ò rí Yorùbá ẹyọ kan báyìí níbẹ̀ kó sọ̀rọ̀. Tó bá dé ìyá wọn láwọn lọ represent wa ẹ̀dẹ̀ ń gba owó ẹ̀ ń gba salary ẹ̀ ń gba lawọ́ ẹ̀ ń gba everything. Ẹ bá mi béèrè gbogbo ọmọ Yorùbá ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn wa ní house ṣe bẹ́ẹ̀ rí àwọn Abia ṣe bẹ́ẹ̀ rí wọn ní Kogi ṣe bẹ́ẹ̀ rí wọn ní South tí gbogbo wọn dìde tó represent àwọn zone wọn. Àwa rí ẹyọ èèyàn kan báyìí nílẹ̀ Yorùbá tó represent tó náà máa lè wà bold láti condemn wípé iṣẹ́ sísin màálù kò jẹ́ dandan kó máa dá káàkiri àgbáyé. Nínú tilẹ̀ tí ń sin màálù, it is a private business and it should be treated the same way, that way. Ẹ̀yin tẹ́ invest sí ọ̀rọ̀ pé ẹ̀ ń sin màálù, ẹ lọ wá oúnjẹ fún wọn, ẹ lọ provide ibi tẹ́ máa kó wọn sí at everything. Ẹ ní láti fi hàn ènìyàn léèmọ̀. Ṣé bẹ́ẹ̀ rí tí senate president bàbá yẹn ṣàpariwo ṣé tó bá fi wọ́n sílẹ̀ kó máa da màálù kiri with AK-47 kí ló fa AK-47 nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kan pẹ̀lú ọ̀pá burúkú lọ́wọ́. You see, a ò rí gọ́vnà ẹyọkọ̀ báyìí kó condemn. Wọ́n tún wá tẹ̀síwájú o. Wọ́n ní the governors commend the federal government for turning the sword of the Lagos-Calabar coastal highway that will run across 3 of the Sokoto. Anyway, yín ọkọ mi.
Some of the decay federal roads in the geopolitical zone are the Lagos, Sango, Ọ̀tà to Abeokuta. Ẹ ṣeun, ó já sí wípé ẹ padà rí gbogbo fídíò àti gbogbo ariwo tá à ń pa. Thank you. The Akure to Ado-Ekiti Highway and the Ibadan-Oyo Ogbomoso to Ilorin Highway. All the 6 governors attended the meeting. You see? London ti tèmi, èmi ò léèbú tí mo fẹ́ bú ẹ̀yin governors. Ipe bóyá ẹ bọ́ síta nínú communique yín pé ẹ sọ wípé ẹ fẹ́ Yorùbá nation, ẹ support Yorùbá nation. London ti tèmi, mi ò ní èébú kankan tí mo fẹ́ bú yín. Kò dẹ̀ sí ọ̀rọ̀ kan àìdá kan tí mo fẹ́ sọ sí yín because ẹni tó bá lórí ló ń lórí ló tó bá lọ́pọlọ ló ń rò. Ìwọ tí ọ̀rọ̀ bá yé nínú àti níta, mo tún bi ẹ́ lẹ́ẹ̀kan sí. Ṣé ìwọ àtèmi expect káwọn governor kan bọ́ síta? Bọ́n ṣe bọ́ síta pẹ̀lú communique yẹn wọn. Kàn wá sọ wípé àwọn support Yorùbá nation. Wọ́n praise wa o. Wọ́n appreciate effort wa pé kinní kan. No. Ó yìí máa ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ní situation tó wà nílẹ̀ stage by stage ni ìgbà situation tó máa jẹ́ kí wọ́n bọ́ síta kí wọ́n voice out gbogbo wa a mọ̀ pé a máa débẹ̀ tó bá yá ṣùgbọ́n àwọn tó tún wá fún àwọn gọ́fúnà yìí láti máa ṣe nǹkan tí wọ́n ń ṣe ibà ti rí wa tipẹ́tipẹ́ ta ti rìnrìn àjò wa pẹ̀lú ọpọlọ pípé bí ò ṣe àwọn onítìrí tí wọ́n ṣe wàdùwàdù tó ń ṣe rádaràda tó ń ṣòṣì bí iṣẹ́ aṣòṣì máa mọ̀ ṣe ráyé yín àwa wí tán ẹlẹ́yìn ń lọ sí Ògùn state ibẹ̀ lẹ ti fẹ́ lọ kí Adélé èmi àwa bá yín pariwo síta kẹ́ ẹ má lọ Ògùn níbi tá a bá dé gbogbo èèyàn ti mọ̀ yín nǹkan tẹ́mi fẹ́ kó ṣẹlẹ̀ ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ everybody ti mọ difference láàrin wa anyway bí tẹ́ bá wù yín ni kẹ́ lọ kẹ́ ti lọ welcome Adélé tí gómìnà bẹ̀ ò bá lè treat fọ́kọ̀pù ìyáláyà ni as a matter of fact wọ́n yìí ń wá yín èèyàn tó máa wá bẹ̀ yín wò gan àwọn tó kó ní Ìbàdàn Lágòdì tó máa wá bẹ̀ wọ́n wò tá ló fẹ́ wá gba béèlì àbí lọ́ọ̀yà òun náà dúró dè kàn gbọ̀n yín papọ̀ torí wọ́n ń wá ìyá yín burúkú I decided to keep quiet lórí issue yín torí what energy ni ṣé ìgbà tó ti wá condemn yín báyìí ẹ̀yin dry sára yín ti balẹ̀ ẹ̀rí tí wọ́n kọ wọ́n nítorí secessionists tó ṣẹlẹ̀ gbogbo à ń lọ hijack Amúlùdùn FM à ń lọ hijack secretariat ní Lagos ní Ìbàdàn bẹ́ẹ̀ ẹ̀yin ni wọ́n condemn o lọ́dọ̀ ti tèmi pẹ́rẹ́ kò sóṣì ara wọn lòṣì wà ẹ̀yin lè ṣòṣì bí iṣẹ́ ẹ̀bẹ̀ lẹ́ẹ̀mọ̀nà ẹni tí ò tó ní mú tí ń dènà dé ní àjẹkù ìyà ni ó jẹ́ òmọ̀nà ń dá pàdépàdé you see your life bẹ́ẹ̀ ṣe eré látòkè tẹ́rẹ́ pọ̀ sílẹ̀ ẹ kó ṣì dànù ẹ pẹ̀lẹ́ jàre ẹ̀yin state governors mi ẹ kú iṣẹ́ ẹ̀yin á bọ́ síta ẹ wá sọ wípé support Yorùbá nation tí Biafra wà ń bẹ Tanzania wà ń bẹ àwọn arẹwà ló lè ṣe yẹn àwọn Fúlàní original Nigeria gangan nìyẹn #1 citizen àwọn làwọn lè bọ́ síta at any time wípé yes nǹkan báyìí àwọn ṣe tí leaders wọn dẹ̀ máa support wọn pé bó ṣe máa jẹ́ nìyẹn yes kẹ́ abẹ́yìn orí wọ́n sọ wípé kọ́ má da màálù káàkiri everywhere mọ́ kó ní kálukú ṣe màálù ẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀ ebe rí bí gbogbo northern leader bí wọ́n ṣe fọ́ká sí house wọ́n ti lé fùrùkọ́kọ́ wọ́n ti fẹ́ ìjàkú bẹ́ẹ̀ ebe rí wọn bá ṣe ń support wọn even when they know pé wọ́n wrong wọ́n sì tún ń support ara wọn ṣùgbọ́n èwo wá ní ti Yorùbá kò sí nǹkan náà láyé tẹ́ ẹ máa rí leader wa tán máa support kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn tó bá against Yorùbá tán dẹ̀ mọ̀ pé kò dáa ẹ̀yin ti rí wọn rí ni ní house ni o àbí ní anybody wọn no now wọ́n kò wà ń bẹ̀ ṣá wọ́n kàn ń powó jẹ ṣá wọn ò represent yín so therefore àfẹ̀yàn tọ́pọ̀lọ́ ẹ bá kúrú ló máa sọ wípé nǹkan tẹ́ sọ nípa Yorùbá nation òun ò expect ẹ̀ látọ̀dọ̀ yín after all the last time I check ẹ ṣì wà sálárì yín àti federal ló ti ń bọ̀ àti wípé gan-an pàápàá ohun tá a bá fọ fún fèrè ní fèrè fọn jáde èmi á sọ ní ọ̀dọ̀ ti tèmi mi ìwà mọ títí yín bẹ́yìn ṣe rí o ẹ jẹ́ àpàdé níbi comment section tí kò bá jọ bẹ́ẹ̀ létí yín àbí lójú yín àbí kò yé yín èmi á sọ wípé ohun tá a fọ fún fèrè ní fèrè fọn jáde South West governors ìtàn ṣe meeting ṣé bàbá Tinubu olódòdó ò ní mọ̀ sí ni wọ́n á mọ̀ sí for nǹkan tí àwọn gọ́vnà tó wá sọ nípa Yorùbá nation èmi á sọ nísọ wípé bàbá Tinubu wọ́n ti padà reply lẹ́tà tí bàbá Akíntóyè tó kọ sí wọn èmi tó bá dẹ̀ jẹ́ pé reply wọn nìyẹn stylishly wàláì àwa go expect kẹ́ sọ wípé yes now ṣe máa sọ yes ni níbo ń bẹ
ẹni bá lórí òun ló ń ro, ló bá lọ́pọlọ òun ló ń rorí. Jẹ́ ká jọ pàdé níbi comment section. Kí lórí sí? Ó yá má gbàgbé bá mi share ètò yìí, ó bá dọ́dọ̀ ẹ̀ bá mi thumb up.